ẹ wo ohun tí Bimbọ Ademoye ṣe lẹ́yìn tó Gbami-Ẹyẹ Adẹrin-In-Poṣonu tó dáa jùlọ. Òṣèrébìnrin ilẹ̀ wa táwọn èèyàn fẹ́ràn dáadáa ni Bimbọ Ademoye tó kópa Arọ́lákẹ́ nínú sinimá Aníkúlápó ni wọ́n fún lámì-ẹ̀yẹ òṣèrébìnrin aláwàdà Adẹrin-In-Poṣonu tí mùṣẹ́mùṣe rẹ̀ dá múṣẹ́múṣẹ́ jùlọ níbi ètò iléeṣẹ́ amóhùnmáwòrán African Magic tí wọ́n gbé kalẹ̀, èyí tí wọ́n pè ní African Magic Viewers Choice Awards, èyí tó máa ń wáyé lọ́dọọdún. Ètò yìí ni wọ́n gbé kalẹ̀ láti fáwọn òṣèré, òǹkọ̀tàn, olùdarí eré àtàwọn míì bẹ́ẹ̀ lámì-ẹ̀yẹ fún iṣẹ́ takuntakun lọ́lọ́kan-ò-jọ̀kan tí wọ́n ṣe. Níbi ètò yìí tó wáyé lálẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé 20 oṣù karùn-ún ọdún yìí nílé ìtura ńlá Èkó Hotels tó wà lágbègbè Victoria Island nípínlẹ̀ Èkó ni wọ́n ti fàmì ẹ̀yẹ ẹni tó ṣe dáadáa jùlọ nínú ká pààyàn lẹ́rìn-ín ìpele tàwọn obìnrin nínú àwọn sinimá àgbéléwò, àwọn eré tẹlifíṣàn kéékèèké àtàwọn eré àtinúdá míì tí wọ́n ń gbé sórí ẹ̀rọ ayélujára dá Bimbọ Ademoye táwọn èèyàn túmọ̀ sí ìyá Barakat tàbí Selina lọ́lá, nígbà tí broda Shaggy gba tàwọn ọkùnrin. Lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 21 oṣù karùn-ún ọdún yìí ni Bimbọ tó kúndùn kó máa pe ara ẹ̀ lọ́mọ bàbá ẹ̀ gba ilé tí bàbá ẹ̀ ń gbé ládùúgbò tí wọ́n bí òun gan alára sí tó sì ti ṣe kékeré lẹ́bùté mẹ́ta nípínlẹ̀ Èkó lọ, tó sì lọ gbé àmì ẹ̀yẹ olówó iyebíye ọ̀hún lé bàbá náà lọ́wọ́ láti fẹ̀mí ìmoore hàn sí i gẹ́gẹ́ bí nǹkan ìwúrí fún gbogbo ìlàkàkà ẹ̀ lórí àṣeyọrí rẹ̀ lẹ́nu iṣẹ́ tíátà. Lórí òpó ayélujára Instagram rẹ̀ ló gbé fídíò ibi tó ti ń gbé àmì ẹ̀yẹ náà lé bàbá ẹ̀ lọ́wọ́ sí. Ohun tó kọ sábẹ́ fídíò ọ̀hún nìyí: mo padà sílé láti lọ gbé àmì ẹ̀yẹ ọ̀hún fún bàbá mi, alátìlẹ́yìn mi tó ga jù, àpáta ìsádi mi, eégún ẹ̀yìn mi, bàbá mi. Mi ò bá wọn nínú ilé o, ṣùgbọ́n mo mọ bí tí wọ́n máa wà. Wọ́n gbádùn kí wọ́n máa ṣe fàájì pẹ̀lú àwọn ọkùnrin àdúgbò tọ́wọ́ wọn bá ti dilẹ̀ lọ́jọ́ Sunday. Bàbá mi yìí ni wọ́n gbé mi lọ síbi ètò tí wọ́n ti máa ń ṣàyẹ̀wò fáwọn òṣèré audition nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ tíátà. Odidi wákàtí 6 ni wọ́n fi dúró lọ́jọ́ náà lọ́hùn títí tí mo fi ṣetán. Ṣé wá rí gbogbo àwọn àrà tí mò ń dá tó ń pa yín lẹ́rìn nínú àwọn fíìmù mi, inú àdúgbò yìí náà làwọn èèyàn ń wà o. Látòrí ìyá Barakat títí dé orí Tòdòwedì tó fi kan Selina, ibi tí mo ti mú gbogbo wọn rèé ládùúgbò wa yìí ni ìmísí ọ̀hún ti wá. Ìsìnjẹ àwọn kan ládùúgbò ni mò ń ṣe láti kó gbogbo àwọn ipa yẹn. Orúkọ mi ni Bimbọ Ademoye, ọmọ Ademoye Adékúnlé, àǹtí fún Harry. Èbúté Mẹ́ta ni mo sì ti wá. Ládùúgbò yìí ni wọ́n ti bí mi tí mo dàgbà sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wù mí láti fẹ̀mí ìmoore hàn sí, àmọ́ mò ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ìdúpẹ́ mi lọ́wọ́. Pẹ̀lú inú dídùn ìwúrí àti ẹ̀rín ayọ̀ ni bàbá Bimbọ fi gba àmì ẹ̀yẹ ọmọ èyí lọ́wọ́ ẹ̀. Níbi tí bàbá ẹ̀ àtàwọn èèyàn ti ń ṣe fàájì ló ti yọ sí wọn kúlẹ̀ tó sì gbé oríire tó fi ń wá bàbá náà kiri lé e lọ́wọ́. Kò pẹ́ púpọ̀ táwọn èèyàn fi ń pọ̀ sí láàrin ibẹ̀ tí wọ́n sì ń ṣàjọyọ̀ pẹ̀lú bàbá àtọmọ náà. Bákan náà ni Bimbọ tún dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹ́yìn àtàwọn olólùfẹ́ ẹ̀. Ó ní sí gbogbo àwọn èèyàn tí wọ́n dúró fún mi, tí wọ́n ń tì mí lẹ́yìn, tí wọ́n sì ń jáde láti kún mi lọ́wọ́, ọpẹ́ àdáàdátán ni mo ní fún yín o. Fáwọn tèmi pàtàkì lórí ẹ̀rọ ayélujára káàkiri, mi ò mọ bí gbogbo yín ṣe parapọ̀ di ẹbí mi, ṣùgbọ́n mo fẹ́ bẹ́ẹ̀, ó dùn mọ́ mi, mo dúpẹ́ àdúrótì gbogbo yín pátá. Báyìí ni Bimbọ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn agbègbè Èbúté Mẹ́ta tí ìrìn àjò rẹ̀ ti bẹ̀rẹ̀ tó sì tún jẹ́ orísun ìmísí fún un, àti ní pàtàkì jùlọ bàbá ẹ̀ tó ní òun gan-an ni ẹni tó ń ṣàtìlẹ́yìn àti kóríyá fóun jù lọ́jọ́kọjọ́. Mọ́nísọ́lá Sàká ló kó ìròyìn ọ̀hún jọ fún Aláròyé online television.